Ẹ káàárọ̀. Ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen tí mo sọ, tí mo post láàárọ̀ yìí. Ìsìn la máa mọ olódo nínú yín. Ìsìn la máa mọ ẹni tó jẹ́ wípé akọ̀ka heading àbí akọ̀ka heading article or heading any story á dẹ̀ conclude. Ìsìn la máa mọ ẹni tí ò kí ń fara balẹ̀ láti gbọ́ nǹkan. Mo sọ fún yín pé ọpọlọ ọgbọ́n tó wà lórí mi, àgbàlagbà ló kọ́ mi. Àwọn àgbàlagbà ló tọ́ mi. Inú ilé tí gbogbo àwọn èèyàn ti ń darapọ̀ tọ́ ọmọ ni mo ti jáde. So ọ̀rọ̀ mi láti yàtọ̀ láwùjọ. Ìgbékalẹ̀ ọ̀rọ̀ mi láti ní ẹ̀kọ́. Ẹ tún mọ nǹkan tí mo ṣe, literature student ni mí. So mo mọ nǹkan tó ń pè ní suspense. Nǹkan tí mo bá dẹ̀ máa ṣe láti ní suspense nínú. Mi ì gbúdọ̀ máa sọ̀rọ̀ bí just anybody ṣe máa sọ̀rọ̀. Èmi láti yàtọ̀. Ẹni tí ò bá kí ń farabalẹ̀ tó bá rí submission yẹn tó bá gbọ́ láti ilẹ̀ á ti máa gbé mi ṣépè gan kó tó gbọ́ tán. Nítorí ẹ̀ ló ṣe láti ní sùúrù wo fíìmù, ní sùúrù ka nǹkan tó bá fún ẹ, ní sùúrù nínú exam kó tẹ̀ tó dáhùn question. Ìsìn la máa mọ àwọn olódo nínú yín, ìsìn la máa mọ àwọn tí ò kí ń farabalẹ̀ gbọ́ nǹkan ka nǹkan nínú yín. Ẹlòmíì kò tí ì gbọ́ kíní yẹn rárá. Tó ṣe gbọ́ tí mo ní Alàgbà Gabriel kí ló tẹ fẹ́ pa Muyideen, ó ti bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣépè, ó ti ń bú mi láì gbọ́. Ṣé ibẹ̀ ṣe máa ronú lèmi ṣe máa ronú ni? Mo lémi yàtọ̀. Nígbà tí àwọn nǹkan ṣẹlẹ̀ sí mi níjọ́ yẹn táwọn kan ní ó dẹ̀ ní wọ́n kọ́ ẹ ó jáde láti wàláì oríṣiríṣi nǹkan tí mo máa ń rí lórí Facebook ó jẹ́ kí n máa credit àwọn òbí tó bí mi tó dẹ̀ tọ́ mi. Ọlọ́run bí mo ṣe máa ń gbọ́ táwọn èèyàn ṣe máa ń sọ̀rọ̀ àti àgbékalẹ̀ àwọn èèyàn ó jẹ́ kí n máa kọ sára sí àwọn òbí tó tọ́ mi, àwọn ẹ̀gbọ́n ìyá, àwọn àbúrò ìyá, àwọn ọmọ ọ̀dọ̀ tí àwọn màmá mi gbà. Ó jẹ́ kí n máa kọ sára fún ẹ̀kọ́ tí wọ́n fún mi. Ọ̀rọ̀ mi máa yàtọ̀. Ẹ̀kọ́ tí mo ní kò ṣe kékeré. Ọmọ àgbà ni mí. Èmi ò ní gbé nǹkan kalẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa gbé kalẹ̀. Torí ẹ̀ ló ṣe máa ń yà yín lẹ́nu. Ọwọ́ tó ò tí ì ka nǹkan tó ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi. Olódo nìyín. Ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lọ gbọ́ kíní yẹn. Tó bá gbọ́ farabalẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ ṣe wà yí gan. Èyí tẹ́ ń tẹ̀lé mi àti lórí Facebook. Ó ní àwọn nǹkan kan tó yẹ pé ẹ máa gbọ́ tí nínú yín ó yẹ kẹ́ mọ̀ pé Yínká ò ní sọ̀rọ̀ báyìí. Nǹkan báyìí ni Yínká máa sọ kò ní sọ̀rọ̀ báyìí. Ó yẹ kẹ́ mọ̀ pé kíyàn mi ní báyé èèyàn jẹ́ láíláí. Ní ìdẹ̀ ní support nǹkan tí ò dáa. So àwọn nǹkan mi wà tó yẹ kẹ́ lè fi lè gbèrí mi jẹ́. Ẹ tí ì gbọ́ nǹkan, ẹ ti ń bú mi, ẹ ti ń ṣépè. Ẹ lọ gbọ́ kíní yẹn, ẹ má máa joyè olódo tí ò ní kan àkọ́ láti ilẹ̀. Ẹ rò pé mi stupid ni. Èmi ò ní support nǹkan tí ò dáa. Àní ẹ jẹ́ kí n wá sọ fún yín. Alàgbà Gabriel, question ni mo fẹ́ bi yín o. Ṣé ẹ feel pé allegation tọmọ yìí ṣe fún yín tó fi kàn yín, tí Muyideen fi kàn yín? Ẹ feel pé tí Mountain ò bá lọ bá Muhammed, ó yẹ kí Muhammed lọ bá Mountain? Ẹ feel pé ó yẹ kẹ́ involve police? Ẹ feel pé ìbanilórúkọ jẹ́ ni? Mo kàn ń béèrè lọ́wọ́ yín ni o. Ẹ fi pé ìbanilórúkọ jẹ́ ni? Ẹ fi pé ó yẹ kẹ́ lọ sọ fún police? Tẹ́ ẹ bá ní sọ fún police gan, ó yẹ kẹ́ ẹ gba security. Wọn ò ní dáràn sí yín lọ́rùn. Torí èmi ń rí game nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Kò dẹ̀ ní da kán lọ àwọn tó fẹ́ fi nǹkan kan ṣe nǹkan kan kán má tún wá lọ fi kọ yín lọ́rùn. So bí security yẹn bí ò bá tó ẹ lọ gba security fún un. Hello there. Fídíò lẹ ti ń pè mí, máa pè yín padà. Máa pè yín padà. Mi sùn, máa pè yín padà sẹ́, mo wà lórí show kan ni, máa pè yín padà. Mo fi pé kẹ́ ẹ lọ gba security, mo fi pé bẹ́ẹ̀ bá lè wá nǹkan tó máa protect bọ̀bọ̀ yẹn. Torí mo rí pé Ọlọ́run má jẹ́ káwọn kan ṣe nǹkan kankan máa fi kọ́ta yín lọ́rùn. Ẹ fúnrara yín, ẹ gbégbèsè. Ẹ má ṣàṣùpara o. Game ni gbogbo nǹkan tẹ́ ń rí o. Ẹ gbé ìgbésẹ̀. Ẹ má fold arms yín o.
ẹ má dúró lórí Jésù ajagun Ọlọ́run ajagun o ẹ má dúró lórí Jésù ajagun Ọlọ́run ajagun ẹ gbé ìgbésẹ̀ tí Muyideen bá sọ tí ò bá mọ ọ̀nà tó lè tọ̀ láti lọ report fún police ẹ̀yin fúnra yín ẹ lọ report ara yín mo lè má lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ mi ì dẹ̀ fẹ́ pè yín láti bá yín sọ̀rọ̀ bọ́ àwọn tó bá ní ọpọlọ wọ́n á mọ nǹkan tí mò ń sọ ẹ lọ report ara yín ẹ gbé ìgbésẹ̀ torí a ti rí níbi tá a ti rírun nǹkan báyìí rí tí àwọn èèyàn ibi padà lọ ṣe onítọ̀hún léṣe láti fi kó wàhálà sí yín lọ́rùn àmì láti kò ṣe ẹ̀yin in particular láti fi kó wàhálà sí onítọ̀hún lọ́rùn àwọn game player àwọn àpapà lọ ṣe nǹkan tí ò yẹ kán ṣe láti fi fa wàhálà sí yín lọ́rùn so ó bẹ́tà kẹ́ lọ jẹ́ kí authority gbọ́ ẹ má dákẹ́ o ẹ ní dẹ́bọrú bí o ẹ gbé ìgbésẹ̀ o ẹ má sọ pé ó dìgbà tó bá ṣe kinní kan allegation lélẹ́yìí ẹ láti mọ nǹkan ẹni tó bá fa allegation kọ̀yàn ó láti ní evidence tó máa fi defend ẹ ó láti ní àfi tí wọ́n bá lọ ṣe capacity assessment fún ẹni tó fi allegation lọ̀yàn tó wá rí pé ó lack capacity tó wá rí pé bóyá ó ní mental problem wọ́n lè wá certify pé àbóyá ó sọ̀rọ̀ out of kinní ni but tí ò bá tí sí yẹn tí ò tí sí test yẹn téèyàn bá fi allegation báyìí kọ yẹn yóò gbúdọ̀ dákẹ́ torí wípé mo ti wá rí wípé dàbẹ́ ni pé àwọn ara wa wọn ò fẹ́ kí èèyàn gòkè ẹ sọ ẹni tó gòkè tí wọn ò gbìyànjú láti fà wálẹ̀ ní ìlú yẹn àti lórí Facebook yìí mo ti wá rí pé olórí burúkú làwọn èèyàn fẹ́ tó bá fi ara ẹ lẹ́ẹ̀kan fà ẹ wálẹ̀ wọ́n á kọ̀ fà ẹ wálẹ̀ ni o ẹ má dákẹ́ o tó bá yẹ pé irú ìlú tá a wà yìí nísìn máa ti ní kẹ́ mọ nǹkan tẹ́ máa bọ́ ibi tẹ́ ẹ wà yẹn ẹ má jẹ́ kí wọ́n ṣe nǹkan tí ò dáa kan fi kọ yín lọ́rùn so ẹ má dákẹ́ kó má wá dìgbà yẹn kó wá níta lẹ sọ fún nígbà tó sọ lé kí lẹ ṣe sí so ẹ má jẹ́ kó fi nǹkan tí ò dáa kọ yín lọ́rùn tí Muyideen ò bá lọ report fún rẹ̀ bí mo ṣe ní kó lọ ẹ̀yin ẹ lọ report ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ o mi ò mọ̀ yín rí o mi ò dẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ but mo mọ̀ pé àwọn tó mọ̀ yín wọ́n á gbé show yìí fún yín ẹ má dákẹ́ ẹ má fold arms kẹ́ ní Jésù àṣẹ Ọlọ́run á gbèjà mi jà Ọlọ́run á gbèjà mi jà Jésù àṣẹ tí àwọn ọmọ Ísírẹ́lì ò bá ja ogun dé ibi ẹ̀ wọ́n lè má ṣẹ́gun Fáráò honestly ogun Fáráò lágbára o wọ́n lè má ṣẹ́gun ẹ o tí ó bá jẹ́ wípé a ò ṣe ìlérí from the beginning pẹ̀lú Sátánì wípé mo fún ẹ ní oore ọ̀fẹ́ láti dán Jóòbù wò ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ni ò gbúdọ̀ fọwọ́ kàn wàláì èṣù apá Jóòbù o ìràwọ̀ òrùwọ̀ apá Jóòbù apá gbé tí ò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlá ìlérí tí Ọlọ́run ti ṣe from the beginning díẹ̀ ló kù kí balógun Páṣíà kó borí ogun lórí Gabriel tí Ọlọ́run ò bá rán angel Michael wípé kó lọ support Gabriel ò ní ṣẹ́gun yẹn tí kì bá ṣe pé Ọlọ́run dá ó ní pé eléyìí máa ti fẹ́ borí Gabriel ló wá ní ó yá kí Michael lọ fún ní support tí ò bá jẹ́ support yẹn kò lè borí ogun yẹn o èèyàn ò kí sọ pé kíyàn kan ṣe kíyàn dákẹ́ kíyàn máa wò ó ẹ ní láti gbé ìgbésẹ̀ torí pé allegation ni so bóyá ẹ kàdá bóyá àwọn boys yìí ti mú àdá àti ìbọn lọ bá ní títì bóyá ẹ̀yin dẹ̀ náà ẹ̀dẹ̀ tí ń kàdá àti ìbọn sílé wọn láti ṣàlàyé ọ̀rọ̀ pípa yẹn ó dẹ̀ láti ṣàlàyé property bóyá yàtọ̀ sí ìtẹ́ gbé fún lójú gbogbo ayé bóyá ìmí wà níkàáwọ́ yín táwa ẹ̀dá ò mọ̀ so wọ́n láti bá yín dá sí o ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ o ẹ má ní obìnrin lókólóbò tí ò lọ́pọlọ yìí ló ń sọ̀rọ̀ o ẹ má dákẹ́ fún for those of you tẹ́ ẹ kàn máa wo nǹkan láti ilẹ̀ ẹ kàn máa wò
ẹ dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní búyàn. Ẹ jẹ́ kó rí yín pé ẹ lọ wo nǹkan tí mo ṣe kẹ́ tó máa bú mi. Ẹ rò pé èmi stupid ni. Mi ò stupid now. Alàgbà tó mi tẹ̀ tí mo orúkọ yẹn pè dáadáa. Àgbàlá Gabriel, ẹ má dákẹ́ o. Kò sí bó ṣe lè ṣe tó. Kò sí bó ṣe lè ṣe tó. A ti rí àwọn táwa yìí náà fún lówó. Tó padà bú wa, tó padà ṣe oríṣiríṣi. Honestly. Ó ṣe àwọn tó padà sọ̀rọ̀. A ti rí àwọn nǹkan tá ra nǹkan fún. Tó padà ṣe nǹkan tó yẹ pé kò sí nǹkan kan. Ẹni tí ò bá ti mọ, tí ò bá ti value, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Alàgbà Gabriel, ẹ lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. At least tẹ́yìn bá tí Muyideen bá ti ojú Facebook ká, ẹ̀yin lè fi ọ̀rọ̀ òfin wà nílùú náà. Ẹ̀yin ò ní tọ́ bẹ́ẹ̀. Kẹ́yìn náà sọ pé Muyideen, kí ni mo ṣe fún ẹ tó fi ní mo fẹ́ pa ẹ́? Kíjọba bá yín dá sí. Ìjọba láti ẹ jẹ́ kíjọba bá yín dá sí o. Torí kí ẹ lè rí, kán lè rí aṣọ Muyideen lójú gbogbo ayé. Kẹ́ lè rí aṣọ Muyideen lójú gbogbo ayé. Bóyá ìjọba máa fún Muyideen ní protection so that àwọn boys yìí ò ní lè pa. Ó yẹ kẹ́ lọ report fún ìjọba. Ẹ jẹ́ kíjọba bá yín dá sí. Ẹ má dákẹ́ o. Nǹkan tó tẹ̀ mú mi wá láàárọ̀ yìí ni ẹ̀yin tẹ́ẹ̀kọ́ ní tẹ́ẹ̀kọ́ máa gbọ́ nǹkan láti bẹ̀rẹ̀ tẹ́ẹ̀dẹ̀ máa sọ trash. Dàbọ̀.